ṣé tó bá tún dọ́gba ṣọ́bàyé kan máa bínú ṣé tó bá tún kó kárí ṣalágbára ayé kan máa bínú ni. 'Cause I don't know why táwọn kan jẹ táwọn kan ò rí. 'Cause I don't know why. Ẹ káàárọ̀ mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ilẹ̀ Yorùbá lápapọ̀. Orúkọ mi ni Afọláṣadé Àjàyí tí gbogbo wa mọ̀ sí Afo Ventures. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun State, bọ̀ a bí mi sí ìlú Ìjàn Èkìtì Gbọ́yìn Local Government. Mo lọ ilé ìwé ní Ìjànmọ́dù Comprehensive High School ni mo ti ka secondary school mi. Primary school mi náà Ìjànbẹ̀ náà mo ti kà. Mo wá lọ sí ilé ìwé gíga. A bẹ̀rẹ̀ ní àjò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ Olúwa ṣeun ó gbé wa gbogbo nǹkan tá a ṣe náà a padà ìṣiṣẹ́ alága dúró alága àjókòó. Mo kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ Mrs. FT Popoola lèmi ti kọ́ṣẹ́ alága dúró alága àjókòó. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń láìkì pé kí n máa ṣe nǹkan fún àwọn èèyàn. Mi kì í láìkì kébi máa pààyàn. Kì í ṣe pé mo ní náà ṣùgbọ́n nínú àìní náà ni a ti wò pé ìwọ̀nba díẹ̀ Ọlọ́run má ṣe wá láláìní ìwọ̀nba díẹ̀ tá a bá ní náà ká máa fi ran àwọn ẹnìkejì lọ́wọ́. Wọ́n sọ wípé ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Kẹ́rẹ́kẹ́rẹ́ nígbà tí ọdún tó kọjá báwo ni àṣà àti ṣe bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá nínú COVID-19 a bẹ̀rẹ̀ bí eré náà ni. Mo wò pé màríṣẹ́ alága àdúrà alága àjókòó ṣe. Mo wá pe ọ̀gá mi tán kọ́ mi ń ṣẹ́ mi sí Mrs. FT Popoola tá a mọ̀ sí Ebony alága. Mo pe ọmọ ní ọ̀gá mi ò mọ̀ ní tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ o lọ́jọ́ báyìí ní ọjọ́ Thursday la bẹ̀rẹ̀ ń gbà yẹn pé a máa ṣe nǹkan kan lórí Instagram o a máa pe àkọlé ẹ̀ ní àṣà àti ìṣe Yorùbá. A wá ṣe mo invite wọn àwọn náà wọlé a join ara wa ní orí Instagram a ṣe live yẹn àwọn èèyàn wò ó wọ́n rí i pé nǹkan tá a ṣe ń bẹ̀ ó ní ìtumọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè lọ́tún ló sì pé Afo nǹkan tẹ́ ẹ dẹ̀ ṣe yìí ó mà dẹ̀ ní ìtumọ̀ ẹ tẹ̀síwájú nínú ẹ̀ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe. A wá wò ó pé nǹkan tá a dẹ̀ ń ṣe tá a bá gbé àwọn èèyàn wá wọ́n á kọ́ wa bá a ṣe ń kíni nílẹ̀ Yorùbá wọ́n á kọ́ sọrú aṣọ tá a lè wọ̀ tó máa buyì kún wa nílẹ̀ Yorùbá bá a ṣe bẹ̀rẹ̀ ètò àṣà àti ṣe Yorùbá wẹ́rẹ́ nìyẹn. Ní ọdún yìí báyìí nínú oṣù tá a wà yìí a wá pé ọdún kan tá a bẹ̀rẹ̀ ètò àṣà àti ṣe Yorùbá òun náà la ṣe wá kóra wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ léni. Kí la fẹ́ ṣe léni? A fẹ́ lọ sílé àwọn ọmọ aláìní a fẹ́ lọ ṣètọrẹ àánú fún wọn. Àwa náà kì í ṣe pa ní rẹpẹtẹ ṣùgbọ́n àwọn èèyàn ẹni bí èèyàn tí a pè pé a fẹ́ ṣe nǹkan báyìí o a fẹ́ ṣe nǹkan báyìí o wọ́n wá sọ pé àwọn náà dẹ̀ ní ìfẹ́ sí o láti ran iléeṣẹ́ wa ní ọwọ́. Iléeṣẹ́ Afo Ventures òun la gbé ètò àṣà àti ṣe Yorùbá kalẹ̀ la ṣe wò pé ká jáde léni síta ká lọ ṣètọrẹ àánú fún àwọn èèyàn.